Gov. Adeleke má lọ́wọ́ sí ẹ̀jẹ̀ aláìṣẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ sì kú déédé àsìkò yìí. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé ilé-ẹjọ́ ti dá ẹjọ́ ikú fún Adédoyin lórí ikú Timothy tó kú sí ilé ìtura rẹ̀. Kókó tí a wá mú wá lénìí ó dá lórí ìkìlọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run Prophet Ṣẹ́gun Adébáyọ̀ tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adeleke. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Ṣẹ́gun Adébáyọ̀ wọ́n mà ti ṣe ìkìlọ̀ fún gómìnà Adeleke wípé kó má lọ́wọ́ sí ẹjọ́ Adédoyin rárá, kó má dá sí ohunkóhun, pàápàá jùlọ lórí ìdájọ́ tí ilé-ẹjọ́ ti dá. Ìránṣẹ́ Ọlọ́run yìí ṣe ìkìlọ̀ gidigidi. Wọ́n sọ wípé kí gómìnà má dá sí o, nítorí pé ìdílé gómìnà wọ́n ti lórúkọ, Ọlọ́run sì ti ràn wọ́n lọ́wọ́ dáradára. Kí wọ́n má ṣe ohun tí ó máa mú àbùkù bá orúkọ ìdílé wọn, tó sì máa yẹ̀yẹ́ ìdílé wọn. Nítorí awuyewuye tí àwọn ènìyàn ń sọ wípé gómìnà Adeleke wọ́n fẹ́ yọ adájọ́ tó dá ẹjọ́ yìí, tàbí pé wọ́n fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan. Èyí ló mú kí ìránṣẹ́ Ọlọ́run yìí ó wá ṣe ìkìlọ̀. Ṣé ẹ sì mọ̀ wípé gbọmọgbọmọ báyìí òun là ń rán fáadití. Ìránṣẹ́ Ọlọ́run yìí ní kí gómìnà má dá sí ẹjọ́ yìí rárá o. Rán sí àṣẹ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Kí wọ́n jẹ́ kí ìdájọ́ ilé-ẹjọ́ kó fẹsẹ̀ múlẹ̀, kí ìdájọ́ òdodo kó fẹsẹ̀ múlẹ̀, kí Ọlọ́run kó má bàa bínú sí wọn. Gbogbo àwọn ènìyàn náà ni wọ́n ń sọ nǹkan kan náà. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin náà kí ni èrò tiyín? Ẹ fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.